اللهم صل على نور الأنوار وسر الأسرار وترياك الأغيار باني سوكي ومفتاح باب اليسار صلى الله عليه وسلم. أبي ولوزر زوكي دادامي سيدنا محمد المختار صلى الله عليه وسلم وعلى آله الأطهار وأصحابه الأخيار صلى الله عليه وسلم عدد نعم الله وأفضله. gbogbo ibi tí n bá ti rí bàbá mi olúwa mi sahibul bayan wa tibiyan. adamallahu hayatahu. gbogbo ń tá a bá ti kó débẹ̀ lọ́rọ̀ ó tún dijọ́ mi. lóòótọ́ wọn ní erin òkè ń fọkọ́ ọmọ rẹ̀ ó fọn ọmọ bàbá ń bàyá lè mi tí ò rújú. mo sì sọ fún bàbá ń jọ tí bàbá jájì dé láti Mọ́kà mo ní gbogbo àáfàá tí ò bá ti dìtẹ́tì pé òun ní dúkìá ń ta tó o dẹ̀ rí dúkìá yẹn tó o rí mójútó tó o rí gbà ní tiẹ̀ dàfà nínú dúkìá bàbá àgbà Sheikhul Amaawy tí ń bẹ́ ń ta lèmi yìí wà. adamallahu hayatahu. bàbá mi àgbà ìmáàmù Gàmbàrí nínú dúkìá àwọn tó wà ń ta lèmi wà. adamallahu hayatahu. nínú dúkìá Mọ̀lánà Sahibul Bayani lèmi yìí wà tí ò tiẹ̀ rújú. adamallahu hayatahu. njọ́ tí bàbá ti pè wá ní wàásí nínú ọgbà táwọn àlùfáà wa bàbá wa Habibul Bayani pè wá tí bàbá ti sáyìn yẹn pé àfẹnibáfẹ́ ẹ̀gàn kún tó yọ ẹ̀gàn kú ò ní ó sọ pé ò tí ì pé láàfà mo ló ti yanjú. ní òní mo máa ń yan ànábì ni. sallallahu alayhi wa sallam. ẹ̀yùn bá ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. èèyàn mẹ́ta tí ò bá fẹ́ ṣòfò kó yóò bá ànábì kó lókè dáadáa. sallallahu alayhi wa sallam. ní yóò bọ́ ẹ̀lẹ́rọ̀ á mọ̀ fèpè kún fún yín ni. sallallahu alayhi wa sallam. ẹni tí ó bá fẹ́ délé bó ku ọmọ kó yóò bá ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. kìí ṣe pé májẹ̀mú ni ìwọ mọ̀ yóò bọ́ ẹ̀. sallallahu alayhi wa ọmọ sallam. pé àyè tá a wà yí gangan ní ààyè àṣẹ. sallallahu alayhi wa sallam. mo ń múra ànáwó ńlá kan níwájú níjọ́ tí bàbá ṣàdúrà fún wa lọ́dọ̀ Mọ̀lánà al-Miskinu billah. gbogbo ohun tí mo dà lánìyàn ló ti fẹ́ ṣe tán látara BISMILLAH ALLAHUMO. lọ́jọ́ tí mo pàdé mufti mo ní mo fẹ́ yọnu ìfẹ́ nǹkan kan látọ̀dọ̀ wọn. bàbá mi BISMILLAH ALLAHUMO mo fẹ́ o ohun tẹ́mi fẹ́ lálẹ́ inú. nígbà tí bàbá kọ̀ ní àwì tẹ̀ láwọn lẹ́ẹ̀mẹ́ta tí mo sì sọ fọlọ́ pé ìnáwó yìí ti fẹ́ wọ̀ mí lọ́rùn millions of money mo fẹ́ ná wàláì mo sì rí ṣe. Allah mo alhamdulillah. sọ fọlọ́ náà lọ́jọ́ náà lálẹ́ ẹjọ́ yẹn mo ní mọ́tò mi gbọ́dọ̀ pé méjì kọ́dún yìí tó parí ọ̀nà tí ó gbà ṣe ó dá mi lójú pé BISMILLAH ALLAHUMO ò yẹn ju ẹ̀. inshallah. gbogbo tó tún kù tí mo tún béèrè lábẹ́nú mo tún béèrè ọmọ náà ìbejì mo sọ fún ìyàwó mi inú sàdáàkì tó gbà lẹ́yìn 100 bè ń fún ọ ní ìbejì BISMILLAH ALLAHUMO ìbejì inshallah. lẹ́yìn alẹ́ yìí BISMILLAH ALLAHUMO ìbejì kọ́dún yìí tó parí BISMILLAH ALLAHUMO kó di méjì. ìwọ ni wọ́n ń dáùtì àwọn bàbá yìí ìwọ ni wọ́n rí wọn nírìí pé ìbáwọn bàbá wa ni wọ́n kọjá bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn. gbogbo ẹni tí ò bá ti wá pàtàkì yín àwa làwọn ò jẹ́ ọmọ pàtàkì yín kún ìtàn bàbá ń sọ. afáàkan ní nsàdàl mọ̀kìdúrọ̀ haúsá kọ̀kálkọ̀dọ̀ ìlà sheikh hayyan fil hakikoti bari'un ẹni tí wọ́n sọ ni. wa in afáàmọ́ lọ jìnnà ó ní fàkún fi rìdọ́ yìí wọ́n tẹ̀bí ìlímù rọ́ọ̀dì yìí wàdà kúlàmọ́ mi ń kọ́bùlì kún tàtú sọ́ọ́ni hàn fàkún ìdàwù kàlmẹ́tì ìdàmùgà ṣàlàn yòkọ́líbùhù máa ṣáà wáhùn àmùtọ́wáhùn èèyàn kì í nílò àwọn eléyìí tó lóun ní nǹkan mi mọ́ ó ti máa rí pé gbogbo ohun tó tóbi táà rí pé ó tóbi ń ta yẹn à ń ba níbí náà ni. bàbá ìjà lọ. èmi ò ní níbo ni bàbá rẹ ń lọ tẹ́lẹ̀ bàbá rẹ fẹ́ sọnù àbá káyà ná Muhammad jàre sallallahu alayhi wa sallam. èmi ò ní nǹkan tí mo fẹ́ gbà lọ bàbá lọ́dún mo ti wá lọ́dún bíi méjì sẹ́yìn wàláyé a sì ṣàdúrà lọ́jọ́ náà a ti jù bẹ́ẹ̀ lọ BISMILLAH ALLAHUMO mo fẹ́ bàbá mo fẹ́ fi yanjú tó pọ̀ àmọ́ bèjì yẹn BISMILLAH kódà tẹ bá ní sísákàrí mi ń sí àní bèjì yẹn gbọ́dọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ kó tó pọ́dún kan kàlígẹ̀ ìsídìí kírúkà. ya habibi la muyazal. yasikili kuluba. mahabbatan wa naima. ya sayyida
ثقلين خذت مكانة ومقام عز في نفوس عظيمة. àwọn èèyàn pariwo pé ẹnìkan sọ pé àwa gbà kò sálíbù bá mi ẹnìkan sọ pé ẹ parí wedding wọ́n wá ń dírágì yín mo ní mo nárú àdúrú mílíọ̀n yẹn wọ́n ní dírágì mi kí n parí wedding ládùúrú mílíọ̀n yẹn kó wá dá lẹ́jọ́ wedding kí everything parí sínú yàrá pẹ̀lú ìyàwó mi rárá o èmi ò mọ̀ yanjú òun làwọn kan ò mọ̀ yanjú èmi ń ta ni. ẹ̀rí èmi ń ṣe ọ́ ní mùnú odidi ọ̀sẹ̀ bíi ọ̀sẹ̀ kan mo yanjú ìyàwó mi mo tún ń jẹun àwọn kan wá ń dírágì mi kò jẹun kó tó wà online wá fà mí o èmi sì ń jẹun mo tún ń jẹun bàbá bisimilayi ẹjọ́ torí Ọlọ́run yá máa ṣàlákì tó. Naija o Bismillah sallu alayhi wa sallimu taslima. sallu alayhi wa sallimu taslima. bá mi lára mu ní bẹ́ẹ̀ yẹn ibi tí gbogbo nǹkan ti mọ́ yẹn jù la wà yìí bàbá mi mọ́ mú kan bá yìí ọmọ yìí tuntun dé o tó ti ya kàlígé ìsídìí kìrúkà Yabibi lamu yazal yẹsì kìlì kùlùbà mahabbata wa naima yá sayyida Thaqalaini uzita makanata wà má kọ́ mà ń sìn fi nufusi azima yá máa ń sàlákì tún Naija o wa sabila yé sọ̀lú alẹ́ wa sallimu taslima alal Mustafa sallu fa inna salatahu amanu minallah afati wa nakabati tó bá rí bẹ́ẹ̀ iná ala nabiyyi dawahu iná sọ̀lá ala nabiyyi sọ̀rọ̀. dawahu iná sọ̀lá ala nabiyyi dawahu iná sọ̀lá tán ala nabiyyi dawahu akadìrí iná sọ̀lá tán ala nabiyyi dawahu iná sọ̀lá ala nabiyyi dawahu iná sọ̀lá tán ala nabiyyi dawahu tùsìfìlì jarọ lẹ́yìnlá lẹ́yìnlá liman yakunu zakima mufti àṣàbá mọ̀díkọ́ lárọ̀ bùkà o. kitabi mubayyina sallu alayhi wa sallimu taslima sallu alayhi wa sallimu yàwí yà lì màsáyà mazaya muballiga tahaya salli ala Muhammad lèrò ṣèdè wà lé àdáyà. yawi ali mazaya ẹ bá wù dáadáa. muballiga tahaya salli ala Muhammad sayyidi wali hadaya fiubi tafana salimu wala tana tanalibi ubi tọ amuna wa ma kama ya ba wula. yawi ali mazaya Muballiga tahaya salli ala Muhammad lèrò ṣèdè wali hadaya Oni salli ala limisani sani Maja abili Qur'ani Tafuzi bi ala khairi Tajumina nira Oni Muhammadun Mukhtari Amru minali gafari Mafi min nuqsani Bismillah Allahumma Wasalana zuru Sawalana zuru علمنا الآفة والخير في ضيافة ياوي المزايا
لرشد والهدايا محمد حبيبي محمد طبيبي حبيبي هو طبيبي ياوي المزايا ياوي المزايا مبلغ دايا صلي على محمد لرشد والهدايا وشالنا صوفا سوالنا صفوفا علمنا الخير في الضيافة يا سنة لأخلاقي سالفوي والإشفاقي فاتالي ليا باكيزو أبامي مامبوغا باني oni fali abiya ni kiramu gbogbo àwọn anábì Ọlọ́run bó ṣe tó yẹ akọlàwùn mọ̀kọ́mú wọ́n nípò wájú Ọlọ́run tó tóbi lóòótọ́ àmọ́ o anta làwùmù yìí máa mú ya kọ ìrọ̀ máa yúrọ̀ mọ́. yàwí alimọ̀sáyà mubaliga táyà sọ́lì aláàbò ìròṣèlú wáyé àdáyà. Oyaya Mustafa Sayyidi Mustafa Sayyidi Anabi Muhammadu ya Mustafa Sayyidi olórí ẹni kan ní kó máa bá wí ya Mustafa máa wí dáadáa. Mustafa Sayyidi ìdè máa lọ bí máa juwọ́ sáré bí báyìí máa juwọ́ sáré bí báyìí máa juwọ́ sáré. Mustafa Sayyidi Megiri máa mẹ́kàrà máa yá. Mustafa Sayyidi máa juwọ́ sáré bí báyìí máa juwọ́ sáré bí báyìí máa juwọ́ sáré bí báyìí. ya Mustafa Sayyidi Salamu alayka Muhammadu. Salamu alayka Muhammadu Salamu alayka Muhammadu. Salamu alayka Muhammadu Salamu alayka Muhammadu. Salamu alayka Muhammadu Nurul mutalizami. Salamu alayka Muhammadu Nurul mutalizami. Salamu alayka Muhammadu Muhammadu. ya Muhammadu Olórí rẹ̀ bá pariwo ànábì sókè fẹ́yàwó. ya Muhammadu Ye meyakuri meyiladabi. ya Muhammadu Ye meyiko medaraja. ya Muhammadu Ye mekuli yakole. ya Muhammadu Rasulallah. Nabi Muhammadu Oh, we found Nabi dada. Nabi Muhammadu Jode. Nabi Muhammadu Jode. Nabi Muhammadu Jode. Nabi Muhammadu Jode. Nabi Sahede Muhammadu jode. Nabi Ya Rasulallah. Nabi Ya Muhammadu Habiballah. Nabi Muhammadu Allah, Allah, Allah. Bàbá ní ọ̀nà tó yẹ kó sáré o àfáwà àfẹ́kọ́ lórí rẹ̀. àfáwà tọwalẹ̀ lẹ́yìn tí sáò ti ń kí bàbá lọ́wọ́ atọ́walẹ̀ máa bọ̀ wá
sọ ẹ̀yin ọmọ àfáwà yìí náà ni Sheikh fọ́rin àtọ̀rọ̀ alákùnmọ̀ bọ̀ wá kíákíá lẹ́yìn tó ń kí wọn lọ́wọ́ Sheikh fọ́rin ni ó dúró yìí nǹkan méjì ó lóun fẹ́ gba bisimilahi allahumma ó ti gba hútúbà rẹ̀ lẹ́nu bàbá àmọ́ nǹkan méjì ni ó ṣe tí ó fi ra irí ìgbàjálẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ ṣe ń bọ̀ láàárọ̀ la ẹ̀ ń bọ̀ láàárọ̀ la nínú ẹlẹ́ẹ̀kejì ẹ wá ní tó bá wù yín kẹ́ ẹ bí ìbejì ipe kọ́dà ẹ lè yọ àzákàrí yín kẹ́ ẹ fi hàn wá ó yẹ wá yọ afẹ́rí abáni ó máa yọ o abáni àwọn kí Saoti Arẹwà nígbà tẹ́ ẹ ti dé bisimilahi náà ni ó kàn yẹn ẹ̀yin náà ni gbogbo ayé ń dúró dé.